pé ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ gba Islam bí oṣù kan àbí oṣù méjì síwájú kí a tó bẹ̀rẹ̀ àwẹ̀, tí a wá bẹ̀rẹ̀ àwẹ̀ tán, ṣé àǹfààní wà fún pé bí a tí ó bá gbà lénìí kó máa gbà lọ́la látàrí pé ó ṣẹ̀ṣẹ̀ wọ Islam kò tí ì mọ̀ lára? Alhamdulillah, ọlọ́run kí ó san oníbẹ̀rẹ̀ kó san lẹ́san olóore. Ẹni tó gba Islam, àsìkò tí ó gba Islam, ìgbà tí ó gba Islam, ẹsẹ̀kẹsẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti di al-mukallif. Ìyẹn ni ẹni tá a la okùn ìwọ̀ ẹ̀sìn bọ̀ lọ́rùn. Ìgbàkígbà tí ó bá ti di pé èèyàn padà sínú ẹ̀sìn, tó ti pé gbogbo ẹ̀dá tá a dá pátápátá a dá wọn lórí mílà ni, orí ẹ̀sìn Ọlọ́run la dá wọn lé lórí. Ṣàìtán ló kó ìdààmú dàbò bá ọmọ ẹ̀dẹ́ èèyàn. Fèèyàn náà sọ pé ẹni tó bá gba ìsìlámù padà ní pé ó padà wálé ni. tó ìpadà wálé ẹ̀yẹ ẹsẹ̀kẹsẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn ó ti di ọ̀ranyàn lórí ẹ̀ ní dèdè bó bá ṣe ní kápá tó bá lè ṣe mọ́. Tí a bá ti gba Islam, àsọ̀lá tó ti dọ̀ranyàn lórí ẹ̀. Tó bá ti gba Islam ẹsẹ̀kẹsẹ̀ àzàká tó ti dọ̀ranyàn lórí ẹ̀. Ṣé pé yóò dòde ọdún kan tó wọ́n ti ṣe kíni tó wọ̀ ní sọ́ọ̀bù. Àwẹ̀ gbígbà ó ti ṣe kíni ó ti di ọ̀ranyàn lórí rẹ̀. Gbogbo àwọn àdájọ́ tó mú àwọn tó jẹ́ mùsùlùmí tá à ń bẹ nínú Islam tó ń padà wá bá wa the same ìdájọ́ náà ló ṣe kíni òun ló mú òun náà. Ṣé ó lè gbàwẹ̀ lẹ́ni kó filẹ̀ lọ́la torí pé ó ṣẹ̀ṣẹ̀ ń mọ lára bọ̀ ni? Rárá, kò rí bẹ́ẹ̀. Yóò gba àwẹ̀ ni, yóò gbà á tán. Àìwá ní kápá àti gbà yẹn yóò bọ́ sábẹ́ àwọn tọ́lọ́ ní wàhálà lẹ́dínà yutikuna hu fídíàtù tọ́hámù miskin. Tó yẹ pé kò ní kápá àti lè gbà ó lè bọ́ sí agbègbè yẹn pé àwọn tí àwẹ̀ bá ní lára. Ìyẹn a rí i pé bóyá ìdí kan tàbí ìdí kejì wá bóyá tó ń ṣàárẹ̀. Àárẹ̀ ọ̀nà méjì ni àárẹ̀ onílé, àárẹ̀ àlejò. Àárẹ̀ onílé ni bókàn rẹ̀ ráfẹ́rẹ́ àárẹ̀ yóò padà lọ. Irú eléyìí yóò fi àwọn ẹlẹ́ yóò wá ṣe kíni yóò padà wá dá padà. Àmọ́ tó ti pé àárẹ̀ onílé ni. Ìyẹn ni àwọn àárẹ̀ tó ń ṣèyàn ti pé kò lè lọ, wọ́n ti rí pé ó rẹ̀ nìyí. Kò tó wọ́n bí àwọn tó máa ní wọ́n níbi peptic ulcer nǹkan bẹ́ẹ̀. Yóò máa ṣe kíni yóò máa ṣe fídíà ni. So irú èèyàn bá jẹ́ pé ó bọ́ sí ọ̀kan nínú àwọn ẹni wọ̀nyí ta kàkalẹ̀ bẹ́ẹ̀ àgbà tó ń gbà kíní ẹ̀ wá ń lé lórí ẹ̀ gan, ó ti fẹ́ ṣe kíni ó ti fẹ́ kó ìdààmú bá ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ pẹ̀lú àwẹ̀ tó ń gbà, wọ́n ní kó fi àwẹ̀ yẹn lẹ̀ níjọ́ yẹn. Kíní wàá ṣe yóò padà wá tún àwẹ̀ yẹn gbà padà nígbà tí àwẹ̀ bá ṣe kíni táwẹ̀ bá lọ tán. So kò tọ́ sí fún ẹni tó gba ìsìlámù kó wá ló ń gbàwẹ̀ ó gbà kan lẹ́ni ó fi kan lẹ̀ lọ́la ó gbà kan lẹ̀ lọ́tún láà kò rí bẹ́ẹ̀, yóò gbà á já bí gbogbo àná ṣe kíni bá a ti ń gbà ní wallahu a'lamu. Now question tí ó wà níbí ni wípé a rí gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti kọ́ wa pé ànábì ní tó ń bá pa wá láṣẹ ká mú wá bàbá ṣe lágbára mọ́. Èmi lẹ́rìí mi lágbára kí fún un gbọ́nlẹ̀ mi kì í láìkẹ́ ó dẹ̀ ní tí máa yẹ lágbára mọ́ ni ṣúrò mi fò mí lágbára rẹ̀ ẹ̀dẹ̀ ní ká mọ́ ṣe ẹ bá ṣàyọ̀ lélẹ̀. Alhamdulillah, àkọ́kọ́ ni wípé ọlọ́run bá àlékè láti fàwọn àlàyé kan fún wa nínú Al-Qur'an. Àkọ́kọ́ ọlọ́run ni wa ma ja'ala alaykum fi ddini min haraj. Ọlọ́run ni a fi ẹ̀sìn yìí a fi kó ìnira bá yín. Àkọ́kọ́. Ẹ̀kejì, ọba yìí tún sọ fún wa láyé kan nínú Suratul Baqara lọ́wọ́ ọgbẹ̀yìn wípé la yukallifullahu nafsan illa wus'aha. Ọlọ́run ní àgbé àlàbọ̀ ẹ̀mí kan lọ́rùn in tó ṣe wípé ó jù lọ tí ò ní kápá àti gbé. Gbogbo ń ta pa wá láṣẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn pátá àti pa wá láṣẹ ní ta rí pé ó ṣe déédéé ó ṣe pẹ̀kí rẹ̀kí pẹ̀lú àdámọ́ agbára wa. Eléyìí ayé méjì ó gbá àwọn àwíjàre tọ́mọ ẹ̀dẹ́ èèyàn tí wọ́n máa ń wí ó gbá dànù wípé mi ní kápá àti ṣe kìíní ni ọ̀pọ̀dọ̀ ọlọ́run náà rí mi o gbogbo nǹkan mú gbà ilé ní ìtìlẹ̀ láà. Ọmọ ẹ̀dẹ́ yóò máa gbìyànjú láti lékún lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀
kò sì ní juwọ́lẹ̀ nígbàkigbà lóòrèkóòrè tọ́lọ́ tó bá dé Muhammad sallallahu alayhi wa sallam ní pé wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin jọ́sìn fún ọlọ́run ọba rẹ̀ ọba tó dẹ títí tí màmàdájú òfin lé ẹ bá. kádàrún gbọ̀n sí ara ẹ̀sìn wa ni eléyìí àṣà tó ṣe pé àwọn òjíṣẹ́ tí wọ́n wá tó ṣe pé wọ́n gbé wá ni. àmì àní tẹ́lẹ̀ jẹ́ àwọn tuntun ni ká ní ṣòkòtò máa kanlẹ̀ àmì àní ntí òye wọn ni àsìkò ànábì yẹn àwọn ọ̀dọ́tí pọ̀ nílùú Mẹ́kà àti Madina tó àwọn èèyàn tí wọ́n bá wá ń rìn ṣòkòtò wọn àtẹ̀wọ́n máa ṣe kí ni yóò máa kó dọ̀tí ànábì wa ní ká máa gé ṣòkòtò wọn. àdánwò lélẹ́yìí torí pé eléyìí ò ní rí wa bíbà tí à ń fi ẹ̀sìn tí à ń fi kú yẹ̀yẹ́ àbí kó ṣe pé làákàyè ní náà kéré. àwọn àhàdíìsì tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam tó fi sọ̀rọ̀ ń pa àrùn gbà ó wà nílẹ̀ rẹpẹtẹ fáwọn mùsùlùmí. ànábì ní ẹ fárun mú yín wa'fu lihya ẹ fi irun gbọ̀n yín lẹ̀ khaliful majus kẹ́lẹ́ bá yàtọ̀ sí àwọn abọ́nábọ̀pẹ̀. gbogbo àwọn ọ̀rọ̀ tó ń ṣe náà tó fi sọ̀rọ̀ ń parun gbọ̀n àṣẹ ló mú wa. àmì òní kò rí bẹ́ẹ̀ jà àwọn eléyìí nǹkan kéékèèké ní ds ní ta ló sọ wọn pé kéékèèké ni. ṣé wà tọ́lọ̀ lẹ́jọ́ ń ya táǹtẹ̀bù ẹ̀sìn rẹ̀ eléyìí ló kéré eléyìí ló tóbi. kàlá kò rí bẹ́ẹ̀. gbogbo èyí tá à ń ṣe yìí tó bá ṣe kí nínú ẹ̀ ní káwọn àfa kan jáde báwọn àfa yìí mà wọ́n fi tira hàn ní kò mú jà dání. ọ̀rọ̀ kí n tá a wọ̀ lásán ni lẹ́wù ní kódà kó ṣe pé láwà nílé yẹn wé kó wá wé láwà ní kí láwà ní yẹn wá kanlẹ̀ eléyìí ó ti bọ́ sábẹ́ israf. ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní man jara thawbahu khuyala fa fin nar. ó ní gbogbo ẹni tó bá ń wọ̀ ń tó wọ̀ nínú aṣọ ni yálà àtòkòtò tó bá ń wọ̀ ńlẹ̀ in tó ń wọ̀lẹ̀ yẹn inú náà ni ó kan gùn sí. in tó ń wọlé yẹn inú náà ní ó ṣe kí ni ó kàn gùn sí. ànábì yẹn sọ̀rọ̀ sọ tí ò bá jẹ́ ní tó wúlò ànábì ò ní sọ fún wa kí a sọ pé eléyìí kìí sára ẹ̀sìn in tí ò bá fẹ́rẹ̀ ẹ̀sìn ànábì ò ní sọ ní tànábì sọ tó pa láṣẹ táwọn sọ á bá ṣe ṣe pé tí ò ṣe ànábì tún pé kó yá ìwọ fà á sókè. so kí aṣọ tí mùsùlùmí bá wọ̀ kó má máa wọlẹ̀ yálà aṣọ ní ṣòkòtò rẹ̀ ní gbogbo tó wà kórí kó wọ́n máa wọlẹ̀ fún ọkùnrin eléyìí ni àdámọ́ tó da ẹ̀sìn dẹ̀ ló pa wá láṣẹ rẹ̀. báwo ni tàwọn obìnrin aṣọ táwọn obìnrin wọ afẹ́ kí yẹn balẹ̀ dáadáa kódà kó bá débi pé kó máa wọlẹ̀ tẹlifíọ́nù náà bá ní kí lọ́bọ̀ ṣe kí ni bó ṣe tó nǹkan ẹ̀ nìyẹn. ìwọ tí ò bá yé béèrè wọ́n lè fi tírà hàn ẹ́ lórí ẹ̀ àlàyé àwọn àfa pọ̀ lọ jàǹtìrẹ lórí eléyìí wallahu a'lamu. now ká tó gba last question. Next week inshallah fi oníkà pàdé àwọn afa ǹjẹ́ ó lè gbà àwẹ̀ tó bá lágbára kó lè gbà ǹjẹ́ ó lè gbà. ìkejì ni pé ọdún wọn lárúgbó lè dé tábìlì ní kó mọ́ gbàwẹ̀ mọ́ ṣé ó ní gbèdéke inú ẹ̀sìn. alhamdulilayi wasalaatu wasalaam ala rasulillah ibad akí àwọn aṣẹ́kù wa kí ọlọ́mọṣàbà sẹ́yìn ní ẹ̀sán olóore gbogbo iṣẹ́ ọlọ́run ọba àti ẹgbẹ́dání àti mímọ yéṣu náà níbi wa Muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́mọ gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín láíláí gbogbo àwọn ọmọ ìyá tí àwọn ń ṣàǹfààní náà kí ọlọ́jẹ́ kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa. náà ní sọ kí nípa arúgbó ọ̀nà arúgbó tó bá ní agbára láti lè gbà wẹ̀ ṣé ó lè gbà àbí àtúgbéyà síbẹ̀ kú ti dàgbà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀dá kan ìfàwẹ́ ẹlẹ́jà rí arúgbó tó bá ní agbára láti lè gbà wẹ̀ kí ó gbà á nítorí àwọn tí ọlọ́run bá aláṣọ wàhálà lẹ́yìn náà jẹ́jẹ́ ayé àti àwọn ṣẹ́gun wákàtí kan lẹ́kan alàlẹ́yìn náà yóò ti kú náà hù àwọn tí wọn bá ní agbára ní ọlọ́run bá fi àyàfilẹ̀ fún wọn tí wọn bá ní agbára àmì tó bá ti ní agbára ńkọ́ ní òun ò ní ó zúrò kankan tí òun tó bóun fẹ́ mú dání tó òun fi ní gba àwẹ̀ tó bá ti ní agbára láti lè gbà yóò gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lágbo nínú ẹ̀ tó máa ń pè àmọ́ lóyún lóòótọ́ àmọ́ mo lè gbà kò sí tí ó ṣẹlẹ̀ kò sí láti lórí kí ni o òun náà gbà. nígbà pé wọ́n ní ọdún wo ni àwa filẹ̀ fún arúgbó
táwọn pé arúgbó nì gbogbo àwọn pé nítorí pé ní ogbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ogbó ní ọdún báyìí pé tó bá ti dọmọ 40 ọdún ó ti dógbó nù àbóṣe kíníkà ní ó di ogbó nì. èyí tó máa ń bí tó máa ń mú ogbó nì látara inú orúfù láti máa ń sábà ma ogbó. ẹni tó máa jẹ́ arúgbó lọ́dọ̀ tiwa ó lè dé lórí kó má jẹ́ arúgbó ń bẹ̀. àgbẹ̀ mímú ogbó nì kò ní ọdún kan báyìí bí abẹ́rẹ́ ọdún ní lóòótọ́ àwọn onímọ̀ tẹ́rìbíyà gbé àwọn ọdún kan kalẹ̀ fún yàtọ̀ tó máa gbé àfimọ́ múyàn ní àgbà láwọn onímọ̀ tẹ́rìbíyà lọ́dọ̀ àwọn onímọ̀ tẹ́rìbíyà ní ọmọ tí a bá ti lé ní 40 ní lọ sókè ó ti wọnú mariala kuhulu nu ó ti wọnú mariala alkuhul àgbà ní lọ́dọ̀ tí wọ́n ní wọ́n pè ní káhálù láti bá ti lé ní 40 nínú àwọn onímọ̀ tẹ́rìbíyà. ṣé owó ilé náà bẹ́ẹ̀ ní bá ti lé 40 sí àwọn ní kó má gbàwẹ̀ ni àmọ́ nínú ẹ̀sìn ni kò sí ààlà fún agbó nínú ẹ̀sìn pé báyìí báyìí ni àfi mú agbó orúfù ló máa ń bi bí agbègbè wa bá ti rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé bí bàlágà àbí ọ̀dọ́ ni ìbàlágà àdúgbò àyí ó lè máa jẹ́ ti àdúgbò míì ní ó bá mu orúfù ni ó bí ogbó òun náà sì ní ó bí bolúkú fún wa Allahu ta'ala alam. ibi ni a tún sí kọ́lọ̀ kí o sọ wọ́n lẹ̀ ju ìgbà ní kan láwọn ẹ̀ṣá mi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.